ó yá ẹ̀wù ẹ ní sùúrù. Ẹ jẹ́ ká máa jó ká máa yọ congratulation. Ẹ jẹ́ ká máa dúpẹ́ fọ́lọ́run. Mo ti sọ fún yín last video tí mo ṣe, mo sọ fún yín wípé Yorùbá nation ti fẹ́ happen, pé nǹkan kínkín ní báyìí náà ló kù ta ní láti ṣe àbí tó fẹ́ ṣẹlẹ̀, tó jẹ́ pé gbogbo èròǹgbà wa, gbogbo wàhálà, ìdààmú, àìsùn lọ́sàn-án lóru wa, àìwo, gbogbo bá ṣe ń dààmú, pé gbogbo ẹ̀ Ọlọ́run máa padà grant ẹ̀. Tí mo sọ fún yín pé inú wa máa padà dùn, ayọ̀ wa máa kún. Mo sọ fún yín, mo ní next video tí mo fẹ́ ṣe, mo máa mú wá fún yín nǹkan kínkínní tó kù tá fẹ́ ṣe. Ta ló ní Igboho sá lọ́gàn? Ta ló ní Igboho ò lè sọ̀rọ̀ pé kò lè yọjú? Ó yẹ wá gbọ́ tuntun. Ẹ ti máa rí fídíò yẹn díẹ̀díẹ̀, màá gbóhùn ẹ̀ sókè nsìn, ẹ máa gbọ́ nǹkan tí bàbá sọ, ẹ máa gbọ́ nǹkan tá láyé sọ nsìn. Ṣé rí, àwọn Yorùbá máa ń sọ pé aṣòro ṣe bí n tọ́lọ́run ò lọ́wọ́ sí, adùn ṣe bí n tọ́lọ́run ọba ti ṣe parí. Ọlọ́run tí ẹ rí yẹn kò ń ṣọba àkà o, Ọlọ́run ò ń ṣọba alábòsí o, Ọlọ́run ò ń ṣe ọba tí ò dá o. Ọlọ́run ò lè dá wa fún yàjẹ́ náà, ó kàn dá wa pé ó yẹ lọlé ayé ẹ lọ máa sọ́fà, ẹ lọ máa jìyà. Nǹkan tí mo sọ yẹn ò yé yín. Ẹ máa gbọ́ wìnrìnwìnrìn lẹ́nu Igboho nsìn. Bóore tẹ́ máa ṣe fún mi, mo fi Ọlọ́run ọba bẹ̀yìn, mo fi títóbi Ọlọ́run bẹ̀yìn, ẹ bá mi subscribe, ẹ jọ̀ọ́. Ẹ bá mi subscribe sí channel yìí. Ẹ̀yin náà máa gbọ́ nǹkan tí Chief Sunday Igboho, owó baba dami ọmọ Adéyẹmọ, ẹ máa gbọ́ nǹkan tó sọ nsìn. Ṣẹ̀rọ nílùú kò ní fẹ́ kí ìlú tú, kò ní fẹ́ kí ìlú ẹ̀ ó bàjẹ́. Ṣé ti ready? Ṣé ti ready? Inú mi dùn lóye kí wàá ṣe bẹ́ẹ̀, ẹ̀yin fans, ẹ̀yin èèyàn mi. Ó yẹ jẹ́ ká wo fídíò yẹn. God bless you. Ẹ subscribe mo fọ́lọ́run bẹ̀yìn. Ó yá náà. Yorùbá nation. So ní ìṣẹ́jú kan, ẹ jẹ́ kí a ṣàdúrà fún àwọn ọmọ wa àti àwọn brọ́dà wa àti àwọn bàbá wa tí wọ́n ti bá ìrìn àjò yìí lọ, kí Ọlọ́run bá fi afẹ́fẹ́, kó bá tẹ́ wọn sí afẹ́fẹ́ rí, Ọlọ́run má bà èyí wọn jẹ́, Ọlọ́run bá wo ọlá ẹ̀mí tí wọ́n tó bọ́ lórí ìrìn àjò yìí, kó gba òmìnira ìfà ní kíákíá. Àtẹni tó nífẹ̀ẹ́ Yorùbá nation, àtẹni tó yẹ pé ó tẹ̀rẹ̀ tó lóun pé òun ti àwa máa gba Yorùbá nation yẹn lójú ẹ̀. Kìí ṣe Ọlọ́run ló fẹ́ gbà fún wa, gbogbo ìrìn àjò tá à ń rìn àṣẹ Ọlọ́run ni. Gbogbo ẹnikẹ́ni tó bá wá rò pé òun tẹ̀ wá, ó tẹ̀ gbèsè ayé ara ẹ̀ ni, ó tẹ ọjọ́ ọ̀la àwọn ọmọ ẹ̀ ni. Ìṣèmi ló ń tà, kọ̀dẹ̀ tọ́mọ tèmi tẹ́rí mi lọ́mọ ń bẹ̀ tó fẹ́ tà. So ìwọ náà ló lọ́mọ Nàìjíríà yẹn, ìwọ ọ̀ ń tẹ ara tiẹ̀ àti àwọn ọmọ rẹ. Gbogbo ẹnikẹ́ni tí kò bá sọ̀rọ̀ ti ìrìn àjò yìí yóò tọrọ jẹ kú ni. Gbogbo àwọn tí ò ní nǹkan kan tí yà ń jẹ wọ́n lu Nàìjíríà, tọ́jà tó ń sọ wípé wọ́n Nàìjíríà yẹn sẹ́rífẹ́ ní ìparun ni wọ́n pa. Wọ́n bẹ́ tà kí gbogbo àjọ fi ọwọ́ ara wa sọwọ́ pọ̀. Ẹ̀ka fún Nàìjíríà ju ẹ̀ǹdì lọ, òpin Nàìjíríà ni àwa yìí. Ẹ má jẹ́ kẹ́ni kankan mọ dúkokò lúmọ̀ eléyìí tá a ṣe yìí láfta àti bíbà yìí à ń lọ lu Nàìjíríà yìí gẹ́gẹ́ lọ bẹ̀rẹ̀ nípa àṣẹ ìta àbádé yẹn a máa bẹ̀rẹ̀ padà láti bẹ̀ tí nǹkan kan dẹ̀ ń ṣẹlẹ̀ ẹ̀ǹdì Nàìjíríà náà la wà yìí. Gbogbo ayé sì mọ̀ pé Nàìjíríà ò lè wọ́ọ̀kù mọ́, sí nǹkan kan ń bẹ̀ mọ́. Ohun tó kù náà fẹ́ pọ́nlá, tọ́bọ̀dẹ̀ ti pọ́nlá tán wọ́n máa ṣe kí ni o? Ohun tó kù bẹ̀ náà fẹ́ pọ́nlá, tọ́bọ̀dẹ̀ ti pọ́nlá tán wọ́n máa break ẹ̀ náà ní ọmọdéka bẹ̀rù. Yorùbá nation. So ní ìṣẹ́jú kan, ẹ jẹ́ kí a ṣàdúrà fún àwọn ọmọ wa àti àwọn brọ́dà wa àti àwọn bàbá wa tí wọ́n ti bá ìrìn àjò yìí lọ, kí Ọlọ́run bá fi afẹ́fẹ́, kó bá tẹ́ wọn sí afẹ́fẹ́ rí, Ọlọ́run má bà èyí wọn jẹ́, Ọlọ́run bá wo ọlá Kí ìṣòro wọn pàdé dà kó máa lé ajá wa lérí ká tó mọ̀ nǹkan tá à ń ṣe. Bẹ́ẹ̀ tí ẹ fẹ́, bẹ́ẹ̀ ẹ kọ̀, ó ti wá sí ìmúṣẹ o. Ohun tọ́lọ́run ọba ti jàn ló ń tẹ̀lé. Ẹ̀rí iṣẹ́ tọ́lọ́run ọba bá ṣe pé ni. Tó bá kù díẹ̀ káàtó, òun ṣe Ọlọ́run ló ṣe é nìyẹn. Iṣẹ́ tọ́lọ́run ọba bá dẹ̀ ṣe kì í bàjẹ́, kò sẹ́ni tó lè bàjẹ́. Ẹ wo nǹkan tó ń ṣẹlẹ̀ lọ́wọ́lọ́wọ́ ní Finland. Ẹ wo declaration táwọn àwọn ajìjàgbara Biafra, ẹ wo nǹkan tó ń ṣe lọ́wọ́lọ́wọ́. Àtowó, àtọ̀nà, àtẹ̀mí àti dúkìá, gbogbo nǹkan tó níná ná sí iná kó sí wípé kí ní ìṣẹ́ ó máa ṣẹlẹ̀, ó máa happen. Ẹ ti gẹ̀tẹ̀.
ẹ̀yin ọmọ Yorùbá ẹ má yẹ ká gbà bọ̀dẹ̀, ìyà yẹn pọ̀, wàhálà yẹn pọ̀, kò work out. Ojú àwọn pípù yìí, ojú wọn rí òkè, wọ́n mọ nǹkan tó ń ṣe. They might not be part of ìjọba, might not be part of the government, but they actually know what is going on. They can see, they can feel the pain. What exactly are they looking for? Ṣé fame ni àbówó? Nǹkan tí mò ń sọ nìyẹn. Pé kí n tó nìyẹn kọ, wọ́n ń sọ pé Yorùbá nation ẹlẹ́ẹ̀lágídí ẹni kò lè happen even tí yà bá ń jẹ Yorùbá lọ́wọ́. Ẹ máa rántí tó bá di lọ́jọ́ ọ̀la o, táwọn Ìgbò bá sọ wípé Biafra ni, tàùsà wa lárèwá tí tó ń tà wọn, bí èṣù ló pàdídà ó máa láàjà Yorùbá lérè. Má yẹ kó lé wa lérè o. Ẹ jẹ́ ká mọ nǹkan tá à ń ṣe o. Yorùbá nation ó ti happen, Ọlọ́run ti sign ẹ̀, Ọlọ́run ti jẹ́ kó ṣeé ṣe. Ẹ ṣé gan o, ẹ subscribe.